ẹ̀yin tẹ́ ẹ mewé ẹ̀yin tẹ́ ẹ megbò ẹ dákẹ́ bá ń wò ó kí ni wọ́n ń pe ewé yìí lọ́dọ̀ rẹ ẹ wo ewé yìí dáadáa ẹ dákun ẹ wo ewé yìí dáadáa ẹ gbọ́ kí ni wọ́n ń pe ewé yìí lọ́dọ̀ yín ládùúgbò yín kí ni wọ́n ń pè é ewé yìí ni Yorùbá máa ń pè ní asòfé yẹjẹ wẹ́wẹ́ ewé asòfé yẹjẹ wẹ́wẹ́ rèé ewé asòfé yẹjẹ wẹ́wẹ́ Yorùbá tó máa ń pè ní ewé dòdò wọ́n tó máa ń pè ní ewé dòdò tàbí ewé asòfé yẹjẹ wẹ́wẹ́ béèyàn bá ní insomnia ìyẹn àìsàn tí kìí jẹ́ kéèyàn rọrùn sùn béèyàn bá ní mental challenge ìyẹn àìsàn tó ní í ṣe pẹ̀lú ọpọlọ téèyàn bá ní àìsàn tó ní í ṣe pẹ̀lú depression serious depression of all kinds ewé yìí wọ́n wúlò gan o àtewé àtegbò rẹ̀ tó ń wò yìí àtegbò rẹ̀ tó ń wò yìí sọtìrégbògi àtewé àtegbògi ní Yorùbá máa ń lò láti bójú táwọn kan tí mo sọ yìí ọ̀pọ̀ nǹkan ní Yorùbá máa ń lò ó fún ewé tí ò yẹ kó sọnù láàrin ìran adúláwọ̀ ni ìmọ̀ rẹ̀ ò yẹ kó sọnù láàrin ìmọ̀ adúláwọ̀ tàbí láàrin adúláwọ̀ ìdí ni pé ìṣòro òkúrò báyé yìí bá sì ń lọ kò sígbà tí ò ní sáwọn tó máa nílò ewé yìí àti egbò rẹ̀ ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84 090 65 63 61 84 kí ni wọ́n ń pè é ládùúgbò rẹ̀ dákun bá mi fi sínú comment section.